làwọn ọlọ́pàá yẹn yarí wípé àràrà o bọ̀bọ́ yìí nìkan ni kẹ́ máa mú lọ wípé ìyẹn ò ní tattoo lára mo ní tattoo how come torí tattoo so mo ṣàdẹ̀ ní bá a sọ̀rọ̀ pé má wọrí lágbára ọlọ́run á yọ wá nu ilé mo dé bọ́ síta. gbé gbèsè àṣà lọ sí ọjà Awólọ́wọ̀ àṣà lọ sọ́jà Awólọ́wọ̀ ìgbà tá a débẹ̀ wọ́n wá ní kéèsì ti Seyi tó kú yẹn o ọ̀tọ̀ ní kéèsì tiẹ̀ kéèsì tọmọsẹ́ mi yẹn ọ̀tọ̀ ni òkè. wọ́n pẹ́ gbọ́n mi ni o. wọ́n ṣẹ̀tàlú ẹ̀ kí nìkan tó ṣe kí ni ṣé màá ló ṣe tó fi pa. àṣé màlèèyàn gidi ni ṣé màá ládùúgbò. wọ́n máa ń fa wàhálà dáadáa. ọ̀nà kì í jà tí òkè ń jà ẹnìjọ́ yẹn gan ìgbónú ara ni mo fi ní pé kí àáfà sẹ́ńdì òkú yẹn sí mi pé ká lè mọ̀ ládùúgbò pé ṣé máa kú bọ́ mo rí òkú yẹn ẹ̀rù Ọlọ́run bà mí pé kò yẹ kó tó yẹn lọ́wọ́ nínà kò jalè kò fàbóyá àkòrí ìpèyàn ẹ̀jẹ̀ wá pábẹ̀ yẹn tó kọ́. ẹ káàbọ̀ sí ìkànnì Ajiara Malifa tí ìgbójú tẹ fi ń wòwá òní fọlágbára Ọlọ́run ní àjóyàjó lórí ikú ọ̀gbẹ́ni Seyi Odùlígà Shexman eléyìí tí ìfìlédè jáde wípé ó kú sí eléwé ẹran yẹn lórí iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn. ẹ jẹ́ kí wọ́n kọ́kọ́ máa gbóríyìn fún iléeṣẹ́ Bembeyeke TV nítorí wípé àwọn ni wọ́n ṣe àkójọpọ̀ iṣẹ́ ìwádìí yìí àdúpẹ́ pọ̀ lọ́wọ́ yín Bembeyeke TV. ó yá nìsàn Bembeyeke náà lẹ́ ń wò lójú amóhùnmáwòrán yìí níbi tí wọ́n ti lọ yẹn sílùú Ṣàgámù láti lọ bá ẹbí àti àwọn ará ẹni tí ó jẹ́ olóògbé Seyi yìí láti ṣe ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú wọn kí lohun tó ṣẹlẹ̀ kí ló ń rí sí kí ni bó ṣe bí iṣu ṣe kú bí ọ̀bẹ bó ṣe bẹ́ ní kò pẹ́ kò jìnnà wọ́n ṣe ojú ọ̀rọ̀ náà sílẹ̀ láti gbọ́ ìfọ̀rọ̀wérọ̀ náà bó ṣe lọ pẹ̀lú Bembeyeke TV àti àwọn tí wọ́n jẹ́ alámúlégbè yẹn Seyi eléyìí tí ó ṣe dolóògbé tí iléeṣẹ́ ọlọ́pàá nílùú iléeṣẹ́ ọlọ́pàá ní eléwé ẹran ó yá ẹ máa bá wa kálọ. Ọlọ́run kan ṣàánú abẹ́jìta máa ń wà náà lélẹ̀ tó ti wá gbẹ̀gbọ̀n Ọlọ́run ọjọ́ tó máa lọ ọjọ́ tó máa gbẹ̀gbọ̀n lọ́jọ́ yẹn mi sí ilé èmi ní Seyi kejì ó dùn mí gidi gan Ọlọ́run àwọn sọ pé ọlọ́pàá kan ló sọ pé òun máa pẹ̀gbọ́n ẹ̀ ó dẹ̀ ti ju. ọlọ́pàá ọ̀ṣọ́bà ó pè ládùúgbò ìpè ọmọ yẹn pọ̀ ọmọ òun ni. Raji sọ pé òun máa sìn débi tó ń sèyàn dé Raji pẹ̀lẹ́ tó pa Seyi Raji ip tó wà ní Awólọ́wọ̀ òun pẹ̀lẹ́ ni tó pa ṣé máa ó ní òun máa sin Seyi dé ẹ̀wọ̀n dédéwé ẹ̀rọ ó sọ ní station ṣẹ̀bọ́n àbúrò ẹ̀gbọ́n kí ló rí. bóun á sin déléwé wọn pé ìjọba lẹ́hìn ṣe wà bóun á bá kan lẹ̀. ó dẹ̀ bá kan yẹn débi pé wọ́n tọ́ṣọ Seyi Seyi ó ṣe kọ́tù na my tight friend ṣe ń gbọ́ mi ẹ̀wọ̀n ojú mi dáadáa àparí mi ní ṣe ń gbọ́ ẹ̀dákẹ́dà tó bá yọ kẹ́lẹ́ yẹn ṣe nǹkan burúkú ikú ló máa pa ìṣẹ̀lẹ̀ ní tọ́pa yìí kò sí kankan tó ṣe just wọ́n kàn wá síbi rédíò ni wọ́n kàn rédíò ẹ̀ for nothing fẹ́ẹ́ni kò ní ìkọjá nítumọ̀. àwọn mélòó náà wà ń bí ní ọjọ́ yẹn. àwọn márùn-ún bẹ́ẹ̀ ni gbogbo àwọn márùn-ún yẹn ni wọ́n kó. ẹni tọ́jọ́ mọ́ wọn àti ẹ̀tọ́jọ́ lọ sí mako olébùkún yẹn mọ̀ yín sin bẹ̀rù ń bà ó lè gbé bá àwọn tó gbé yàn. nínú àwọn márùn-ún yẹn so ẹnì. Seyi nìkan lòdò Seyi nìkan lọ́pàá o Raji ló sin Seyi dé ẹ̀wọ̀n. kí lorúkọ yín. ṣé orúkọ tèmi ó pọ̀ yẹn ní Olúwo ikú tó pakújẹ àrùn tó gbárùn ni ọmọ tí yẹ ẹkú tó rẹ́rìn. ẹ ṣeun ẹ jẹ́ kí a tún bá àwọn míì náà sọ̀rọ̀ ní àdúgbò ta ló tún. kí lorúkọ yín mà. Ìyá Farouk náà mẹ́rin sí ládùúgbò. Ìyá Farouk. so ṣé màá fúnra ara wọn náà ibi báyìí ló ti ṣáàjì so èmi ò sí lé wọ́n pè mí ni. irú èèyàn wo lẹ mọ̀ sí. àṣé màlèèyàn gidi ni ṣé màá ládùúgbò. wọ́n máa ń fa wàhálà dáadáa. ọ̀nà kì í jà tí òkè ń jà ẹnìjọ́ yẹn gan ìgbónú ara ni mo fi ní pé kí àáfà sẹ́ńdì òkú yẹn sí mi pé ká lè mọ̀ ládùúgbò pé ṣé máa kú bọ́ mo rí òkú yẹn ẹ̀rù Ọlọ́run bà mí pé kò yẹ kó tó yẹn lọ́wọ́ nínà kò jalè kò fàbóyá àkòrí ìpèyàn ẹ̀jẹ̀ wá pábẹ̀ yẹn tó kóòtù ni ìyá yìí tó bá jẹ́ pé bí ọmọ gómìnà kan ni wọ́n á ti wá solution tó bá jẹ́ ọmọ kọmíṣánná kan ni wọ́n á ti gbé gbèsè bọ́ ń torí pé a jẹ́ mẹ̀kúnnù bọ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ o bọ̀ ó yẹ káwọn èèyàn dìde ju báyìí lọ fún ọ̀rọ̀ ṣe máa ládùúgbò yìí abẹ́ẹ̀gì yìí ni. ẹ ṣeun ẹ bá a dárúkọ yín lẹ́kọ̀ọ́ sí. Ìyá Farouk.
ẹ pàṣẹ yìí. èmi ló lórúkọ Ṣèyí lórúkọ tèmi náà èmi lé ẹnìkejì wọn tàjọ jẹ́ ṣe inú abẹ́ lábẹ́gì èmi lé ẹnìkejì wọn èmi náà fílẹ̀ sí èmi nìkan ló kù ìṣe ó pè mí nìkan torí wọ́n sọ pé mú mi gbọ́ wọn pé àwọn ọlọ́pàá wá sábẹ́gì wọ́n béèrè wọn pa àwọn béèrè Ṣèyí ọjọ́ yẹ kẹ́gbọ́n rẹ sáré lọ́jọ́ ẹ̀yìn ẹ̀mí àti ọ̀dẹ̀ lájọ́ ń jẹ́ Ṣèyí ó yá ìgbọ́n kí n fa wàhálà èmi gan kẹ̀ gbogbo ọmọ líle mi náà kò ju nǹkan tó wà lọ́wọ́ mi náà lọ Ọlọ́run gbogbo ọmọ líle mi náà tèmi náà tí mo ṣe ọmọ líle gan gè ẹ̀gbọ́n ò ṣe ọmọ líle kọ̀ọ̀kan ẹgbẹ́ wo náà wà. ẹ̀gbọ́n ṣe gbẹ́kọ̀ kọ́ èmi lélẹ̀ ọmọ líle tí mo ṣe ojú kò èmi ni mo bá kọ́lẹ̀ yọ lọ́wọ́lọ́wọ́ yìí mo lè mú ní lẹ́sàìsẹ̀ tó sí kankan bẹ́ẹ̀sì wọ́n ṣẹ̀tánú Ṣèyí ládùúgbò ni wọ́n fi mo yọ wọ́n pẹ́ gbọ́n mi ni o wọ́n ṣẹ̀tánú ẹ̀ kí nìkan tó ṣe kí ni ṣé máa ní ṣe tó fi pa sóhun nìkan lọ́mú kúrò ní tó fi yọ pa òun nìkan ni àwọn tó jọ ààrẹ ìṣòro àti ẹ̀ kí ló dé tó ṣe fílẹ̀ tó jẹ́ pé Ṣèyí nìkan ló kú. àwọn àti kó sànù wọn kó ìfọ̀rọ̀wérọ̀ ṣì ń tẹ̀síwájú gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ ṣẹ́rí abẹ́gi tẹ́ ẹ̀ wò iná sọ wípé Ṣèyí àti àwọn tí wọ́n jẹ́ aládùúgbò rẹ̀ á máa jókòó sí láti gba atẹ́gùn tàbí láti bára wọn ṣeré gẹ́gẹ́ bí aládùúgbò síra wọn. Ìfọ̀rọ̀wérọ̀ ilé tí bẹ́bẹ́ kẹtìrì ṣe ó ṣì ń tẹ̀síwájú gbóhùn tí aládùúgbò mìíràn tún sọ lórí ọ̀rọ̀ Ṣèyí yìí. kí ni wọ́n máa ń ṣe gangan lábẹ́gì. lábẹ́gì yìí kò ju pé tá a bá ooru bá mú nínú ilé ńbẹ̀ yẹn a kàn máa wá jókòó síbẹ̀ everybody ẹni tó máa browse máa browse ẹni tó máa sọ a kàn máa ń sọ̀rọ̀ bí bá dẹ̀ ń pa wọn ibi ìbáyìí láti máa ń ra oúnjẹ ibi tẹ́ ti máa ń ra oúnjẹ rẹ̀. ó ti yé ní ìsìn pé bóyá kọ́ọ̀tì wà náà wá ń bí báyìí kò sí kọ́ọ̀tì irú Ṣèyí yẹn ń sìn ó lọ sí pátì ẹni tó nílé ó ti yé ní ìsìn èmi ti lọlé ìgbà tẹ́mi wá ń bọ̀ lọ́sàn-án ni mo wá ń gbọ́ pé àwọn ti wá rèdì lábẹ́gì o pé wọ́n ti kó àwọn méjì ókè àwọn méjì wo ni wọ́n kó wọ́n ní ọmọọṣẹ́ tèmi wà ń bẹ̀ torí kápẹ́ńtà nìyẹn à ń ṣe ó ti yé ní ìsìn bí mo ṣe gbọ́ nìyẹn pé àwọn ṣe kó wọn bá ṣe gbé gbèsè àṣà lọ sí ọjà Awólọ́wọ̀ àṣà lọ sọ́jà Awólọ́wọ̀ ìgbà tá a débẹ̀ wọ́n wá ní kéèsì ti Ṣèyí tó kú yẹn o ọ̀tọ̀ ní kéèsì tiẹ̀ kéèsì tọmọṣẹ́ mi yẹn ọ̀tọ̀ ni ókè kí ni kéèsì tọmọṣẹ́ mi ẹni wọ́n kó mọ́rúgà ni ó ti yé ní ìsìn wọ́n kó mọ́rúgà òkè káwọ́ lọ wá owó tá a fi máa béèlì eléyìí wa o pé kéèsì eléyìí ọ̀tọ̀ ni o kéèsì ti Ṣèyí kí ni kéèsì ẹni ó ti ya tattoo sára pé bọ̀ ẹ máa ṣe investigation yín lórí ẹ̀ pé bóyá ó ṣe court àbí kò ṣe court ẹ dẹ̀ mú lọ sọ́dọ̀ àwọn ọmọ kóòtù tẹ́ mú nínú ọjà Awólọ́wọ̀ ń bí báyìí àwọn yẹn láwọn ò mọ̀ ó ti determination wa pé nǹkan tá a bá lọ bẹ̀ ni pé òkè ó yá ẹ jẹ́ ká béèlì àwọn méjèèjì jáde nígbà tí ó ti ṣe court òkè ló lè owó tẹ́ fẹ́ gbà ẹ ní ká lọ mú 100,000 wá fún ìkejì asá sọ̀rọ̀ yẹn lọ títí wọ́n sáà fi ṣe kásá máa fọ̀rọ̀ gùn sá asá fi 22,000 béèlì the other side tó jọmọ sẹ́ tèmi yẹn. kí lorúkọ tiẹ̀. alias Eboro bọ̀ Sodiq lórúkọ ẹ̀ ó ti yé ní ìsìn bọ̀ ìgbà tó ta sá béèlì yẹn níjọ́ Sunday ìgbà tó dijọ́ Monday wọ́n ní pé ká wá pé a máa mọ nǹkan táwọn bá fẹ́ ṣe lé lórí at the end of the day níjọ́ Monday tí wọ́n ní ká wá yẹn ìjọ́ Monday tí wọ́n ní ká wá yẹn sá ní a gbọ́ pé wọ́n ti gbé lọ sí Abẹ́òkúta léléwéran ìgbà tí wọ́n gbé dábẹ́òkúta léléwéran yẹn ìgbà tó dijọ́ Tuesday a lọ síbẹ̀ ó di Wednesday ẹni tó jẹ́ àbúrò ẹ̀ tó ń gbé ládùúgbò yìí ìyẹn pé ìyẹn Tósìn ìyẹn pé wọ́n jọ sọ̀rọ̀ ó ní ẹ̀gbọ́n ẹ má bẹ̀rù tó bá ti dọ̀la ọkùnrin pé tó bá ti dọ̀ ìjọ Friday ńgbà tó bá dijọ́ Thursday bá ṣe wá pé ọlọ́pàá kan tó ní ó máa fún wa ní ọwọ́ pé ká wá gbàtà pé ọlọ́pàá yẹn ni pé tó bá dijọ́ Friday pé ká wá ìjọ Friday yẹn a sá lọ ẹni yìí àbúrò wọn tó pè yìí ìyẹn ti wà ń bẹ̀ ní 7 àárọ̀ àwa débẹ̀ níbi 8:30 sí to 9 láti débẹ̀ bàtà ti débẹ̀ sá òkè IPO wọ́n ní kò sí àrántí pé IPO yẹn lọ sí court aṣáájókòó títí nígbà tá IPO tó ń dé a tún lọ bá wọn pé olóhùn bọ̀ òkè ẹni yìí dẹ̀ gbóúnjẹ dání pé ẹni yìí kò tíì jẹun ẹ jẹ́ ká gbóúnjẹ fún ẹni yìí kò tiẹ̀ jẹun ó ti yé ní ìsìn pé ẹ jẹ́ ká jẹ́ kó jẹun òkè wọ́n ní òkè ó yá wọ́n bá máa lọ sí ibi tá a ti máa gbóúnjẹ fún ẹnìyẹn níṣẹ́ ni wọ́n sá mú adébẹ̀ pé a máa sanwó before ká tó gbóúnjẹ fún un a tún fún ẹ lówó bóyá 2,000 àbí 1,000 sáwọn sá gba owó yẹn gbà tán máa mú adé ẹnu géètì láà ní pé kémi àti wọn jọ lọ mú ní ẹ̀yìn ẹ lọ ìrìn tàbí ẹrìn látàárọ̀ yẹn ó ti pọ̀ jù òkè wọ́n bá dé ẹnu sẹ́ẹ̀lì wọ́n pè inú sábì IPO yẹn pé kí lorúkọ IPO yẹn. mo rántí orúkọ IPO yẹn bọ́ Tósìn yẹn máa rántí orúkọ IPO yẹn gbà tí wọ́n wá béèrè lọ́wọ́ IPO yẹn pé nǹkan kan IPO yẹn inú wá bí pé
ká sá lọ jókòó náà ò ń bọ̀ wá a sá lọ jókòó sí ipo sá tún jáde lọ wọ́n sá ń lọ wọ́n ń bọ̀ wọ́n sọ anything bóyá nǹkan yẹn ti ṣẹlẹ̀ ní àárọ̀ yẹn ni ò jẹ́ kí wọ́n lè sọ anything fún wa bọ̀ ìgbà tó di bíi tó 3 bí wọ́n ṣe ní assistant of commissioner of police deputy ẹ̀ pé ó fẹ́ rí wa ní ọ́fíìsì abágòkè a sá lọ jókòó ọkùnrin. ṣé ẹ mọ orúkọ ẹ̀? mo rántí orúkọ ẹ̀ tẹ́lẹ̀ bọ̀ ó ti kúrò lórí mi asa kúrò bá ṣe jókòó wọ́n bá ní òkè ó yá ẹ jẹ́ ká dúró dè bí ó ṣe dé báyìí wọ́n bá ní pé ká wọlé tán ní ká wọlé wọ́n ní ká kó fóònù wa sílẹ̀ àkó fóònù sílẹ̀ bá ṣe wọlé nìyẹn next thing táwọn kan máa gbọ́ ni pé kò sí nǹkan tí ò lè ṣẹlẹ̀ Seyi Oduyiga tá a wá wò gbà tó di òru bóyá nínà tí wọ́n ń ná nǹkan kan sá ń ṣe gángan kò sí nǹkan tó mú Seyi pé dẹ̀ sí oníjàngbọ̀n ó ti yẹ tó bá jẹ́ oníjàngbọ̀n gbogbo pé bóyá ń lọ sí police station yẹn mi ò ní tẹ̀lé wọn pé mi ò ní tẹ̀lé wọn lọ síbẹ̀ tó bá jẹ́ èèyàn tó ṣẹgbẹ́ ni àbó ṣe kankan tó wípé mi ò ṣe wàyí mi ṣẹgbẹ́ kankan mi báyàn kan tí ò ní ìtumọ̀ rẹ̀ ó ti yẹ ní ìsìn bọ̀ dídébẹ̀ tá a sá débẹ̀ tí wọ́n sọ fún wa pé ẹni tá a wá pé tá a la wá bèèlè pé ẹnìyẹn ó ti kú pé ṣé báwọn èèyàn ṣe ń kú ni inú sàbí ìyàwó pẹ̀lú ẹni yìí wọ́n sá ń fara àwa tá a jọ́kùnrin méjì tá a tẹ̀lé wọn a sá ń káàmù wọn dáhùn pé òkè àwọn tẹ́ ló gé jẹ́dá ẹ jẹ́ ká rí wọn wọn ò jẹ́ ká rí wọn ó ti yẹ ní ìsìn òkè nẹ́ẹ̀sì ẹlẹ́ ti gbé lọ sí mọ́ṣáárì ìgbà tá a sá máa débẹ̀ ṣá ìṣẹ̀ làbá tí wọ́n ti pàṣẹ kínní sí lára bóyá páìpù tí wọ́n máa pàṣẹ mi ò tiẹ̀ wọ mọ́ṣáárì rí bọ̀ tíjọ́ ṣe yìí mo débẹ̀ nígbà tá a sá débẹ̀ ni pé wọ́n ti pàṣẹ lẹ́sìn tí wọ́n máa sọ fún wa ni pé ká lọ sí anti David pé a máa kọ lẹ́tà pé àwa a fẹ́ gba òkú lágbájá òun kankan àwa wò ó wípé báwo ni a ṣe lè ṣe nǹkan yẹn ibi tí nusa ti bí ẹni yìí pé irọ́ o asáwà pé àǹtí àbúrò ṣe mà yìí ó ti yé ní ìsìn bọ̀ nǹkan táwa kàn rí bẹ̀rẹ̀ ju pé lóòótọ́ nǹkan tó ti bàjẹ́ bọ̀ ẹni yìí kò gbọ́dọ̀ jẹ̀yà gbé torí pé ó ná ọmọ mẹ́ta nínú àwọn ọmọ mẹ́ta yẹn ọkùnrin ẹ̀ wọ́n lásìdẹ́ǹtì lórí ọ̀kadà ààrẹ ò yá ààrẹ ò tí ì yá dáadáa náà tí ọmọ yẹn ò lè fẹsẹ̀ yẹn rìn débi pé níjọ́ tí dáàdi ẹ̀ kú gangan ní ọ̀sẹ̀ bẹ̀rẹ̀ sí ní fọ́ọ̀sì ẹ̀ pé kó fi ẹsẹ̀ yẹn rìn ó ti yé ní ìsìn bọ̀ pé sí pé a ní kọ́lọ́pàá máa ṣiṣẹ́ wọn bọ̀ tí wọ́n rí òdodo wọ́n kàn máa mú irọ́ ni ó ti yé ní ìsìn òkè ẹ ní ó ya tattoo pé ṣe Nàìjíríà ló ti yà ìgbà tó wà ní South Africa ló ya gbogbo tattoo ara ẹ̀ pé ṣe pé bóyá èèyàn tó ń kò í ṣe ẹgbẹ́kẹ́gbẹ́ kò í dẹ́ rìnrìn kò rìn wàláì. báwo lẹ́yìn ṣe jẹ́ sí Seyi ará àdúgbò ni mí irú ẹni yìí tó sọ̀rọ̀ tó lóun ọ̀rẹ́ bí ọ̀rẹ́ náà ni gbogbo wa sì jọ jẹ́ sẹ́mi Kazeem lórúkọ tèmi. kí lẹ wá ń fẹ́? à ń fẹ́ pé ìdájọ́ òdodo ó ti yẹ a mọ̀ pé kò sẹ́ni tó lè bá ìjọba ṣe ẹjọ́ tó lè win ni wọn ó ti yẹ bọ̀ kí wọ́n sì jọ àánú wo àwọn ọmọ ẹ̀ torí àwọn ọmọ tó fi sílẹ̀ ọmọ first born ẹsẹ̀ fẹ́ pé 5 years ó ti yẹ ní ìsìn second born ó máa pé 3 years ní on the 24 òye tó jẹ́ last born jàre 3 years ní on the 24 bóyá first born bóyá bíi 7 to 8 years ó ti yẹ ní ìsìn àwọn ọmọ yẹn sì kéré ó ti yẹ kò bí Nàìjíríà ṣe rí ní ìsìn kò sí nǹkan kan kò sí olùrànlọ́wọ́ fún ọkọ gan before kó tó kú débi pé àwọn ọmọ máa sọ pé bóyá àwọn máa rí olùrànlọ́wọ́ ó ti yẹ àkànfẹ́ kó jẹ́ pé ìyá yìí ó máa jẹ́ gbé torí abẹ́gi yìí ló jókòó sí tó ti ń gbatẹ́gùn pé ṣe pé bóyá ń fagbó àbó ń mu cocaine àbí kankan lẹ́yìn kó mu sí màánẹ̀ ó ti yẹ ṣọta fẹ́ nìyẹn orúkọ mi ni Kazeem. kí lorúkọ àdúgbò yìí ẹ jọ rán mi lé Ìyàkóyó apj block tọ ládùúgbò tá a wà báyìí o Olúwatóbilọ́ba Fásùgbà ló kọ tèmi níbi tá a wá dé yìí ibẹ̀ láti ń gbìyànjú láti gbọ́ onírúurú ohun tí ó wà lọ́kàn àwọn ènìyàn àti ohun táwọn ènìyàn mọ̀ nípa Seyi tó jẹ́ olóògbé tọ abẹ́gi tí wọ́n ní wọ́n wà ńgbà náà rèé ṣùgbọ́n ẹ já tẹ̀síwájú gbogbo àwọn ìwádìí àti gbogbo ìgbésẹ̀ tó yẹ ká gbé gẹ́gẹ́ bí agbóhùnsáfẹ́fẹ́ awógbé lórí ẹ̀ ẹ share fídíò yẹn kẹ́ sì jẹ́ ká jọ pàdé ní comment section.
Ikọ̀ Bẹ́mbẹ́yẹkẹ tẹ̀síwájú láti lọ rí ìyàwó olóògbé, èyí náà ẹ gbọ́ ọ̀rọ̀ tó jáde láti ẹnu ìyàwó olóògbé. So dẹ̀ ni bóun ṣe máa gbójú sókè lòun dẹ̀ rí pọ́lọ́pàá ní bí bọ́dẹ̀ ṣe bu òun so nìyẹn pẹ̀lú àwọn tọ́jọ́ jókòó níbọ̀ yẹ gbé òun sí mọ́tò nìyẹn. Wọ́n á ní ìwà títa ní wá ní àpé òun àti Sodiq mo ní Sodiq dà ó ní wọ́n ti gba béèlẹ̀ àmọ́ ní wọ́n gba béèlẹ̀ mo níta ni ó wá ní àpé máa nǹkan ní àdúgbò àwọn pé wọ́n ti wá wípé dò wọ́n ti ẹ̀ sọ pé àpé àwọn méjì làwọn fẹ́ kó jáde ń bíbá yìí pé bọ́ṣe làwọn ọlọ́pàá yẹn yarí wípé àrárá o bọ̀bọ́ yìí nìkan ni kẹ́ máa mú lọ wípé ìyẹn ò ní tàtú lára mo ní tàtú how come torí tàtú so mo ṣàdẹ̀ ní bá a sọ̀rọ̀ pé má wọrí lágbára ọlọ́run ọlọ́run á yọ wá nu ilé mo dẹ̀ bọ́ síta so throughout Sunday yẹn a kàn jókòó síta náà ni pẹ̀lú àbúrò ọkọ mi àṣà àwọn náà ṣáà ń sáré lọ pé 1 or 2 people mà tó wá di ọjọ́ Monday bẹ́ẹ̀ mi tún ṣe dìde nìyẹn pẹ̀lú ọ̀rẹ́ mi la bá tún jí débẹ̀ bá tún ṣe débẹ̀ báyìí ni mo bá lọ bá àwọn èèyàn ṣàpọ̀ ń tà mo tún wọlé sí mo tún ro oúnjẹ fúnra gbogbo ẹ̀ ló bá ní àpé màmá Alfa mo ní ní Ṣàgámù náà ló ṣì wà ń gbà ẹ̀ ní police station wọn ní ọjà Awólọ́wọ̀ wọ́n ní àpé ó wá ń sọ fún mi pé màmá Alfa pé ń bolẹ̀ dẹ̀ bá ọ̀rọ̀ yìí dé wọ́n ní àmọ́ wọrí pé bọ̀dá tó sì náà ti ń try wọ́n ti ń tiraka everybody ń try láti get out pé tó bá yẹ pé bẹ́ẹ̀lì ní pé kò sí wàhálà mo ṣáà calm me down títí gbà tó dẹ̀ dọjọ́ Tuesday tá padà lọ síbẹ̀ bí mo ṣe dúró ti Mr. Raji lẹ́gbẹ̀ẹ́ wọ́n ṣáà ní pé mo wá lọ bọ́lọ́pàá kan ní ọjọ́ Monday yẹn wọ́n ní Mr. Ojo mo ṣe wá lọ bá Mr. Ojo mo á sunkún lọ bá Mr. Ojo mo ní Mr. Ojo ẹjọ́ ń tọrẹ mi níyàwó ṣe yóò dùn yíga mo ní kí ni nǹkan tó fẹ́ bá a ṣe ní orí ọ̀rọ̀ ẹ̀ ló bá ní kí má ṣe wọ níyàwó ṣe yìí má wọrí lọ róúnjẹ fún kò ní problem rárá wípé àwọn cases tó ju tiẹ̀ lọ gan pé bọ̀ àwọn ti tọ́jú ẹ̀ gidi gan o àwọn tọ́jú ẹ̀ gan ta ló sọ bẹ́ẹ̀ ìyẹn Mr. Ojo wọ́n ní àwọn tọ́jú ẹ̀ iṣẹ́ wo ni Mr. Ojo yẹn ṣe ọ́fíìsà Ojo ọlọ́pàá lòun náà ń bẹ̀ so pẹ̀lú àwọn ọlọ́pàá kan náà tó wà ń bẹ̀ tí mi ò mọ orúkọ wọn so wọ́n kàn ìyẹn ní Ṣàgámù bẹ̀ wọ́n á ní àpé àwọn tọ́jú ẹ̀ gidi gan o pé ṣe làwọn ti ẹ̀ di ojú ẹ̀ táwọn kẹsẹ̀ sílẹ̀ wípé àwọn ti tọ́jú ẹ̀ gan pé kẹsẹ̀ sílẹ̀ bí báwo. wọ́n kẹsẹ̀ wọ́n sorí ẹ̀ kodò wọ́n wá kẹsẹ̀ sókè pé àwọn tọ́jú ẹ̀ gidi gan pé àwọn wá notice pé èèyàn pé kò lẹ́mìí pé èèyàn tó gentle ni pé despite the fact pé táwọn ṣe fún ipò yẹ kó jẹ́wọ́ ìyẹn ọ́fíìsà Ojo ló ní ó yẹ kó jẹ́wọ́ pé but àwọn ti rí i pé that guy is not into court like he told me ó sọ bẹ́ẹ̀ fún mi pé that guy is not into pé but nǹkan tó kàn ṣẹlẹ̀ ni pé Mr. Raji tó mu ó ti ya ọ́fíìsà Raji tó mu ó ti ya picture ẹ̀ ó ti send ẹ̀ sí eléwé ẹran wípé nǹkan tọ́rọ̀ yìí ṣe long nìyẹn o má yẹn wá sọ bẹ́ẹ̀ wípé tí n bá rí ọ́fíìsà Raji o pé kí n lọ sunkún sí lọ́rùn wọn á ní okay so gbà tó dẹ̀ di ọjọ́ Tuesday wọ́n wá fẹ́ ọjọ́ Tuesday tá wá débẹ̀ mo kàn dé wá rí ọkọ mi tó mu jáde mo wá rí i pé ẹ̀jẹ̀ ti rọ sí ojú ẹyọ kan mo wá ní Ṣèyí kí ló tún ṣe é lójú báyìí ìyẹn ní Ṣàgámù yẹn náà ìyẹn ní Ṣàgámù mo wá ní Ṣèyí kí ló ṣe é lójú kí ni gbogbo ilé ìbàyìí ló wà níyà pé màmá má wọrí pípé lára nǹkan tó ń ṣe fóun nìyẹn pé wọ́n tọ́jọ́ wọ́n ní kóun sọ nǹkan tí òun ò ṣe ìpè ṣó possible kí òun máa sọ nǹkan tóun ò ṣe ni mo ní má ṣáà sọ nǹkan tó máa mo ní nǹkan tó dúró lé lórí ẹ̀ ni kò dúró lé you are not a cultist and remain on it that you are not a cultist lágbára Ọlọ́run á yọ wá kúrò ní ilé so àbúrò ọkọ mi náà ṣáà bẹ̀rẹ̀ sí ní sáré kiri lọ́jọ́ yẹn pé kàn tiẹ̀ wo bóyá wọn ò ní transfer àwọn ọlọ́pàá kan lè wọ́n fẹ́ transfer àwọn èèyàn kan o wọ́n fẹ́ ṣe kínní kan wá ṣáà ní kí èèyàn kan bá wa lọ pọ́n wá sẹ́ gbà pé àwọn méjì náà kò lọ sí eléwé ẹ̀rọ pé orúkọ ẹ pẹ̀lú mo ṣe lọ bá mi tó jókòó sí ni ẹ pé ṣe kí ló ṣẹlẹ̀ báyìí kí la fẹ́ ṣe wọ́n náà gbé lọ sí eléwé ẹ̀rọ èmi ò mọ̀ bẹ́ẹ̀ mi ìdí bẹ́ẹ̀ rí ó wà ní àpé kí n má wọrí pé tó bá tẹ̀ pé kọ́tàn ti fojú òun rí Ṣàgámù ni ó yẹ kí òun ti sọ pé kọ́ọ̀tì lòun pé torí wọ́n ti nà òun gidi gan wọ́n ti bà gbogbo ẹ̀yìn òun jẹ́ òun kàn lè bọ́ṣọ́ fún mi ni wípé ìwọ̀n ẹsẹ̀ òun gan òun ò lè rìn dáadáa mo àṣà dẹ̀ wá sọ̀rọ̀ mo ní ìṣojú wa ń bẹ̀ náà no quite long mo á rí ọ́fíìsà Raji mo idó sẹ́gbẹ̀ẹ́ wọn nìyẹn bá ní àpẹlọ́rẹ́ mi Túndé tajọ lọ àwọn èèyàn ṣáà ń bá ọ́fíìsà Raji yẹn sọ̀rọ̀ mo ṣe wá ní àpé ẹ̀ẹ́dẹ̀jọ́ nítorí Ọlọ́run ẹjọ́ ẹ ṣàánú mi ọmọ mẹ́ta bó mo ti fẹ́ bẹ̀rẹ̀ mo ṣáà ń sunkún sí lọ́rùn lọ́fíìsà Raji ní ẹkún tèmi sùn yẹn kọ́ ló máa sọ̀tì ẹ̀ ìpè because bó ṣe wà yẹn kò sí ọlọ́pàá kankan tó máa sèvù ṣe nínú nǹkan tó wà ìyáṣọ́ máa bọ́ lọ́rùn ẹ̀
bóyá wá sọ statement yẹn ọ̀rẹ́ mi wá ní kí ló ṣẹlẹ̀ ṣé wọ́n ti mọra rí tẹ́lẹ̀ wo ni aṣọ máa bọ́ lọ́rùn aṣá bẹ̀rẹ̀ sí ní bẹ̀ lónìí àfikún òun sì ń débi tẹ́rù ò ti ní bà bóyá sọ lójú mi ọ́fíìsà yẹn wo pé lẹ sọ pé ó fẹ́ ọ́fíìsà tún rí? Raji Agbaje ó ní àfikún òun sì débi tí ẹ̀rù ò ti ní bà mo ṣe káwọ́ sórí ni ẹ pé kí ló dé kí ló ṣẹlẹ̀ ìjọ nítorí Ọlọ́run so not quite long maybe an hour or an hour plus ṣàkọ̀dẹ̀ rí tó gbé mọ́tò wá gbọ́dọ̀ yẹ gbé nìyẹn tó gbé lọ sí eléwé ẹran ṣàbẹ̀rẹ̀ sí ní bá sọ̀rọ̀ nu mọ́tò wá sọ fún mọ́mì mi pé mọ́mì ẹ ṣàmọ̀ pé mi kì í jà wọ́n sì á ń kọ̀vẹ̀ ọwọ́ ẹ tí ń ṣẹ̀jẹ̀ wá ní mọ́mì ẹ ṣàrí pé mi kì í jà mọ́mì ní ṣe yí mi mọ̀ pò kì í ṣoníjọ̀gbọ̀n tí tó ṣàdẹ̀ fi gbé lọ ní ọjọ́ yẹn sọ ọlọ́pàá kan wá ń dáhùn pé ká má wọrí jàre wípé ó possible kan dá padà wálé ni pé kọ́kọ́ fi gba ìfẹ́ kọ́kàn fi gba statement lẹ́nu ẹ̀ ni pé in as much as táwọn ti mọ̀ lọ́dọ̀ àwọn pé kò kì í ṣe court ipe so kọ́kàn gbé dábẹ́kúta kọ́ fi gba statement ẹnu ẹ̀ ni ipe ó possible kọ́ bá wa dá padà wá which was orí ẹ̀ tẹ̀lé mi dúró síta ọlọ́run á jẹ́ kó dá padà wá o so títí tó dẹ̀ fi di mo ṣáà máa ń pe àbúrò ọkọ mi pé àdádì báwo ni mo lẹ bá dé ọwọ́ ni àpé kí n má wọrí pé àwọn ti mọ àwọn ọlọ́pàá kan bẹ̀ pé àwọn àtàwọn ènìyàn máa ń sọ̀rọ̀ because èmi ò lọ sí Abẹ́òkúta láti ìgbà yẹn torí àwọn ọmọ mi ò lè fi wọ́n sílẹ̀ lọ sí Abẹ́òkúta so àwọn àbúrò ọkọ mi àti mọ́mì náà kan máa ń lọ so wá di ọjọ́ Friday wọ́n wá ní àpé ọjọ́ Thursday ló yẹ káwọn lọ pé bọ̀ ní Friday àwọn ń lọ ìpè kémi dúró sí wọ́n ní àmọ́ mi yẹ kí n tẹ̀lé yín wọ́n wá ní àpé kí n má wọrí kí n dúró sílé pé wọ́n máa bèèlẹ̀ ní èní pé ó dẹ̀ possible kí wọ́n wá search ilé àbí kán wá sádùúgbò pé bọ̀ kán ṣáà tiẹ̀ lè rí èèyàn ńlé o pé kí n dúró so tó dẹ̀ ti lọ mo dẹ̀ bẹ̀rẹ̀ sí ní pè ni mò ń pè mọ́mì báwo ni mọ́mì ṣàtọ́ fún pé ṣé n kò sí kankan má wọrí ṣé n kò sí kankan má wọrí títí tá ṣàfi wà ń ṣọ́ọ̀bù so ìgbà tí mo dẹ̀ tó di alẹ́ náà wá ní kàn wá gbé mi ìgbà tó dẹ̀ wá gbé mi kẹ̀ láti ṣọ́ọ̀bù tó ń gbé mi bọ̀ ńlé mo tún bèèrè lọ mọ́mì ní mọ́tò àpé mọ́mì báwo dẹ̀ ni ojú tó ń dùn mọ́mì ní àpé kí n má wọrí jàre wọ́n ti treat ẹ̀ ó ti wà okay ìgbà tí mo dẹ̀ délé ni mo dẹ̀ wá jókòó tó ẹ̀ṣẹ̀ wá sọ fún mi pé ọkọ mi ti kú o wípé police station ló kú sí pé àwọn rí ní mọ́ṣúárì òun lèmi fi sọ pé so definitely wọ́n ti mọ nǹkan tó fẹ́ ṣe wọ́n ní aim and objective nǹkan tó fi gbé lọ sódìdí ọ̀hún yẹn lórí nǹkan tí ó tiẹ̀ mọ ọwọ́ ẹ̀ tí kò lórí nǹkan tó tẹ̀yẹ pé bóyá ẹ̀ rí anything wá ṣàṣìlẹ̀ wa ṣe anything fún wa pé bóyá ó tiẹ̀ rí anything lọ́wọ́ ẹ̀ tẹ́ fi mọ̀ pé okay this person is a cultist tiẹ̀ rí evidence kankan so láti gbà yẹn báyìí láti mo ti wà lẹ́nu ẹ̀ o ọmọ Nàìjíríà jọ ṣàánú mi ṣe yóò kì í ṣoníjọ̀gbọ̀n the only person tí ṣe ilé ìbàjẹ́ nínú ilé òun lèmi àti ẹ̀ lájọ máa ń ta òun síra wa tó bá rẹ̀ ti tó bí 30 minutes láyé ó máa pè mí ní màmá ọ̀yá pẹ̀lẹ́ má bínú kò ṣèyàn tó máa ń jà ń ta òun àtàwọn ọmọ ẹ̀ ní best friends. ó dà ṣùgbọ́n gbogbo ìgbésẹ̀ tó bá yẹ ká gbé àá gbé láti tanná wádìí gbogbo ohun tó ń lọ Olúwa kó máa ṣọ́ wa nínú ìgbésẹ̀ yìí Olúwatóbilọ́ba Fásùgbà lórúkọ tèmi ṣùgbọ́n gbogbo mọ̀lẹ́bí ní báyìí gan màá tún béèrè ìbéèrè kan kí ni ohun tí ẹ̀ ń fẹ́ gan-an. Justice ìdájọ́ la fẹ́ ìdájọ́ nǹkan tó ń ṣe fún mo fẹ́ kó ṣe investigation yẹn kí wọ́n ṣe ká mọ̀ pé yes ká mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ikú tó pa Ṣèyí gangan lèmi tiẹ̀ ní interest mo fẹ́ mọ̀ òun ni mo fẹ́ mọ̀ nǹkan tó ń ṣe fún justice yẹn gangan ni mo fẹ́ because I see no reason tẹ́ ṣe máa mú yàn pé ẹ̀rí anything ẹ̀rí any evidence láti dìmú ẹ̀kàn dẹ̀ conclude pé ó bẹ̀rẹ̀ sí ní bùyàn jẹ ó ń géyàn jẹ wá lọ treat ẹ̀ within an hour tí wàá pe anybody kẹ carry any family along kẹ tó lọ máa ṣe any embalmment àbí anything so ẹjọ́ ìdájọ́ lèmi fẹ́ o ìdájọ́ lèmi fẹ́ torí ó fáwọn ọmọ sílẹ̀ ọmọ mẹ́ta ìdájọ́ ni mo fẹ́. mo fẹ́ béèrè béèrè kan iṣẹ́ wo gan ni wọ́n ń ṣe lólóògbé ṣe nígbà tí wọ́n wà ní ayé. Barbing salon is a stylist. Wọ́n níṣẹ́ lọ́wọ́ iṣẹ́ tí ò níṣẹ́ lọ́wọ́ tó kàn ń fẹsẹ̀ gbá geography kiri ìgboro ọ̀rọ̀ rẹ o ẹ wá wo àwọn arẹwà ọmọkùnrin àtọmọbìnrin tí wọ́n fi sílẹ̀ eléyìí lágbára ó sì dunni jọjọ kódà béèyàn bá jẹ́ ọ̀dájú ẹ̀dá bó bá rí gbogbo
ipò tí nǹkan wà báyìí àánú ó ṣe é. Àwọn ọmọ wọ̀nyí wọ́n nílò ìrànlọ́wọ́, wọ́n nílò àánú. Ẹlẹ́yinjú àánú, ẹ dìde o lórí èyí, ẹ jọ̀ọ́ ẹ dìde lórí èyí. Èmi ò kí ń dédé jáde kí n kàn sọ pé ṣùgbọ́n tá a bá ní ká wò ó, ọmọ mẹ́ta lákàtà ẹnìkan ṣoṣo, ẹ wò wọ́n. Ọ̀dọ́mọdé obìnrin sì ni wọ́n jẹ́, kì í ṣe pọ́n ti darúgbó. Fashion designer làwọn, wọ́n níṣẹ́ lọ́wọ́, àwọn náà ń ṣiṣẹ́, ṣùgbọ́n gbogbo wa la mọ̀ bí nǹkan ṣe rí. Kó wá jẹ́ èèyàn kan ṣoṣo ló ń dá gbé, ló ń dá fà á nírú àsìkò yìí. Ó lè mí fi ń ro agbo àwọn ẹlẹ́yinjú àánú, mo kàn sáré lọ sápá abẹ yẹn ni lórí àwọn ọmọ wọ̀nyí, ọmọ mẹ́ta làǹtìlanti. Ẹ jọ̀ọ́ ẹlẹ́yinjú àánú, ẹ gbìyànjú lórí ẹ̀ fún wọn. Àwọn mọ̀lẹ́bí ń pariwo tantan, wọ́n ń sọ wípé ìdájọ́ òdodo làwọn fẹ́ o lórí ikú olóògbé Seyi Odùyígà. Láti bí a ṣe ń bọ̀ làwọn èèyàn ti ń sọ lọ́tùn lósì irú ẹni tí olóògbé jẹ́. Àwọn èèyàn ń sọ, mo mọ̀ pé ẹ̀yin náà ṣe ń wò ó nínú fídíò yìí, ṣùgbọ́n ẹ jọ̀ọ́ ẹ share ẹ̀ kẹ́ ẹ sì lọ sí comment section láti jẹ́ ká mọ̀ èrò tiyín náà pẹ̀lú. Ìgbésẹ̀ ń tẹ̀síwájú. Nínú ìgbésẹ̀ iṣẹ́ ìwádìí oníròyìn táwa ń ṣe, tá a sì ṣe wá sí ìlú Ṣàgámù níbi tá a wà yìí, ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan tó fẹ́ wáyé pẹ̀lú ẹni tí ó jẹ́ pé òun náà wà lára àwọn tí wọ́n kó nígbà náà. Ẹ súnmọ́ bí, kí lorúkọ yín? Orúkọ mi ni Àjàdí Bùkọ́lá Sodiq. Ẹ jọ̀ọ́ bá gbé sókè díẹ̀. Àjàdí Bùkọ́lá Sodiq. Báwo ni ó ṣe jẹ́, ṣé ẹ̀yin àti olóògbé Seyi, ṣé ọjọ́ kó yín papọ̀, ẹjọ́ wà lábẹ́ igi ìjọ yẹn ni? Abẹ́ igi lájọ àjọ yẹn. Ìfọ́nì pàtí ni pé máa tó ní ilé ọkàn ó ṣe pàtí lọ́jọ́ yẹn. So àwọ̀ ṣáà lè máa tó ní ilé ó ṣe pàtí lọ́jọ́ yẹn. So àwọ̀ ṣáà lè lọ sẹ́kọ̀ọ́ náà àjọ tó wà ṣáà lè mẹ́rin ló ti ṣe. Ẹ subscribe sí ìkànnì yìí, ẹ hàn notification button kẹ́ lè láǹfààní àti gbádùn wa síwájú sí i. Àjọṣepọ̀ wa la fi lè ṣe àṣeyọrí.